It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Explosive teaching and powerful prayer combined. Live. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ a gbàdúrà. Ọlọ́run wa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún oore ọ̀fẹ́ tuntun èyí tí a tún rí lónìí. Oore ọ̀fẹ́ àkọ́tún. Oore ọ̀fẹ́ tó mú kí ọkàn yọ̀. Bàbá Olúwa ẹ gbà ọpẹ́ wa. A tún dé lónìí o Ọlọ́run wa. A tún dé láti gbàdúrà, láti béèrè, láti bẹ̀bẹ̀, láti ṣìpẹ̀. Ní orúkọ Jésù Kristi, àánú Ọlọ́run yóò bá yín pípọ̀ lónìí lórúkọ Jésù. Àti ẹ̀yin àti àwa, a ó máa yin Ọlọ́run ṣá. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ yín o fún ààyè tẹ́ filẹ̀. Yóò pé kájọ gbàdúrà papọ̀. Lórúkọ Jésù kò ní sú yín. Mo ní lórúkọ Jésù kò ní rẹ̀ yín. Lórúkọ Jésù Kristi ojú ò sì ní tì yín. Lórúkọ Jésù Kristi. Ní nǹkan bíi wákàtí díẹ̀ sí, tó bá máa lọ bí nǹkan bíi 10 hours síbi tá a wà yìí, a mọ ìrìnàjò wa pọ̀n lọ sí White Boston Resorts and Lake níbi tí a ti fẹ́ ṣe retreat ọdún yìí. Mo sì gbàdúrà fún oore ọ̀fẹ́ tuntun fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bọ̀. Oore ọ̀fẹ́ tuntun ni mo pè é, kì í ṣe oore ọ̀fẹ́ tàtẹ̀yìnwá. Yẹn ni pé àti ìwàásù àti àdúrà àti counseling àti ìjíròrò ẹ̀hún gbogbo pátá tí wọ́n ṣètò fún wa pé a ó jọ ṣe papọ̀. Mo gbàdúrà pé àánú Ọlọ́run yóò mú kí ohun tuntun kó jẹ jáde lórúkọ Jésù Kristi. Mo gbàgbọ́ pé ìmọ̀tẹ́ni tẹ́lẹ̀ yẹn ẹ ó ní ìmọ̀ tuntun, ẹ ó rí àdúrà tuntun, ẹ ó sì rí ìdáhùn tuntun ní orúkọ Jésù Kristi. Mo tẹ̀ ń gbọ́ pé àwọn kan sọ fún mi pé àná òun làwọn ti dé. Ó dàbẹ́ láti Amẹ́ríkà. Òun ló jẹ́ kí n wá gbàdúrà pé gbogbo ẹ̀yin tí ẹ máa rìnrìn àjò pátá yálà ẹ wá títẹ́ fi padà. Èmi náà tí mo gbàdúrà yẹn náà èmi náà rìnrìn àjò ni mo rìnrìn àjò lọ sí ibi tí a ti fẹ́ ṣe program ni. Gbogbo yín pátá àtẹ̀yìntẹ̀ ń gbé ní London gan, torí láti ìgboro London síbẹ̀ wákàtí 2 ó lé ni a fi máa wa mọ́tò débẹ̀. Mo gbàdúrà gbogbo ìrìn àjò pátá, èyí tó gùn, èyí tó kéré, ti tírèènì ni, torí omi ni, torí òfurufú ni, torí ilẹ̀ ni, bọ́lá ti bẹ̀tẹ̀ mi ẹ̀bẹ̀ láàyè á tún yọrí sí rere ní orúkọ Jésù Kristi. Ẹ jẹ́ a wọnú àdúrà wa lọ. Ẹ jẹ́ a wọnú àdúrà wa lọ. Rebuilding damaged altars. Rebuilding damaged altars. Títún àwọn pẹpẹ tó ti wó kọ́. Ká tún àwọn pẹpẹ tó ti wó, ká tún wọn kọ́. Níta fẹ́ ṣiṣẹ́ lónìí nìyẹn. Ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ẹ bá rántí dáadáa ní àwọn ọdún kan sẹ́yìn, mo bẹ̀ àwọn Kìrìsìtẹ́nì pé kí wọ́n jọ̀ọ́ kí wọ́n ní pẹpẹ nínú ilé wọn. Ó yẹ kẹ́ ẹ rántí. Láti gbà yẹn làwọn kan ti ní pẹpẹ nínú ilé wọn. Mo rẹ̀ ṣàlàyé díẹ̀ nígbà yẹn o. Ìdí tí mo fẹ́ kẹ́ ẹ fi ní pẹpẹ ńlẹ̀ yín ni wípé pẹpẹ tẹ́ ń tẹ́rí sí yẹn mọ nǹkan tó ní pẹpẹ fi tẹ́lẹ̀ pẹpẹ o. A ṣe àwọn àpẹẹrẹ ohun tá a mọ̀, kì í ṣe ohun tá a gbọ́ ní àhesọ o, ohun tá a mọ̀ tó ṣẹlẹ̀ gangan. Tẹ́ ẹ bá gbàgbé nígbà yẹn, mo ṣàlàyé kinní kan fún wa pé arákùnrin kan ó wá bá a ṣiṣẹ́ ńlẹ̀ wa ní bíríkìlà ni. Ẹ̀rí Mùsùlùmí sì ni. Ó wá ń sọ ìrírí ẹ̀ kan pé ṣọ́ọ̀ṣì yìí ó nígbà tẹ́ fẹ́ torí a fẹ́ ṣe ọ̀tà ṣọ́ọ̀ṣì wa ni, ìgbà yẹn lọ̀rọ̀ yẹn jáde. Ó nígbà tẹ́ ó ní ẹ̀ fura, mo ní kí ló dé. Ó ní lánàá nígbà tá a fẹ́ ṣiṣẹ́ lórí ọ̀tà olóhùn ṣáà ń sọ pé ìgbà ó lè máa wá. Ó lè mí náà wá bèèrè pé kí ni mo fẹ́ wá fún. Òótọ́ dẹ̀ ni wọ́n á bèèrè kí ni mo fẹ́ wá fún, tí mo fẹ́ bẹ́ẹ̀ gbó mi ni, mo fẹ́ gbé kan kéré ni. Ṣé ẹ máa wá ṣe kí ni mo fẹ́ wá fún. Ó lọ́rọ̀ yẹn rú òun lójú gan o. Ó láwọn ṣáà ìgbà táwọn fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ wọn tún pè mí lórí fóònù. Mo ní pé a ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ọ̀tà yẹn o. Ó ní mo jágbe mọ́ pé kí wàá ní kí ló ń pè mí fún náà. Ṣé ò lè ṣiṣẹ́ tó bá mọ̀ pé ò lè ṣe kó jẹ́ kí n pẹ́ tó mọ̀ ń ṣe. Ó wà ní rárá sà. Ó nígbà yẹn lòó tẹ̀ tó bẹ̀rẹ̀. Ó ní títà àwọn fi rẹ̀ tán, títà àwọn fi bo gbogbo ẹ̀ pátá. Ó ní mi ò wá, mo ní kí ni mo fẹ́ wá ṣe. Ó wá ní ṣé mo rí ṣọ́ọ̀ṣì kan. Ẹ̀rí kò ṣàlàyé tán lọ́jọ́ yẹn fún mi. A wá ń lọ lọ́jọ́ kan ló wá ní ṣé mo rí ṣọ́ọ̀ṣì yìí. Ó nígbà tí wọ́n fẹ́ God. Ó nígbà tí wọ́n fẹ́ ṣọ́ọ̀ṣì ńlá gidi ni o. Mo forí kọ pé ṣọ́ọ̀ṣì ńlá ṣírí, ṣọ́ọ̀ṣì ńlá gbàǹgbà ni. Ó nígbà tó fẹ́ ṣe ọ̀tà ṣọ́ọ̀ṣì, ó ní ọ̀gá àwọn náà gbéṣẹ́ yẹn fún. Ó ní pásọ̀ yẹn dẹ̀ bẹ́tẹ̀ kú, ó lóun fẹ́ gbé fún Christian.
ó nígbà tí wọ́n oh God ó nígbà tó di nígbà tí wọ́n wú ọ̀tá yẹn ó ní wọ́n ní ká máa ṣiṣẹ́ lórí ọ̀tá yẹn ká máa ṣiṣẹ́ chọ́ọ̀chì lọ kán fi ọ̀tá yẹn lẹ̀ di àárọ̀ ọjọ́ kejì ó nígbà táwọn máa fi débẹ̀ ní ọjọ́ kejì ó ní wọ́n ti gbẹ́ ọ̀tá yẹn èyí náà mọ̀ tó máa gbẹ́lẹ̀ tó máa bò padà ẹ gbọ́dọ̀ mọ̀ ó ní ṣùgbọ́n létí ilẹ̀ ẹ̀ wọ́n á rí ẹ̀jẹ̀ ó lóun wá pé ọ̀gá bàbá ẹ wá wo ó náà wá rí ẹ̀jẹ̀ ó ní ẹ̀jẹ̀ ló wà lára kínní ó ní ọ̀gá ọ̀fọ̀ gbà wọn lẹ́nu pé kí ló kàn ọ́n iṣẹ́ náà ní kò wọ́n á ṣe ó lọ́nà ló mọ tán rì mọ́ bẹ́ẹ̀ lóru mọ́jú pẹ̀lú àtàwọn nǹkan kan míì tá a mọ̀ ní ẹ lọ ní pẹpẹ ńlẹ̀ yín o so that tẹ́ ẹ bá forí balẹ̀ fún pẹpẹ kan ẹ lè padà sórí pẹpẹ yín tó ní authority nínú láti lọ ṣe however nígbà tó ń bẹ̀rẹ̀ sí gbọ́ complain àwọn èèyàn lẹ́nujọ́ mẹ́ta àlá tí wọ́n lá ìṣòro tán ní mo ní no something is wrong kò yẹ kí kìrìsìtẹ́nì tó ń sin ọlọ́run láì fi okó ń kún tó ní pẹpẹ inú yàrá ẹ̀ tó ń ké pe ọlọ́run alààyè ọlọ́run abraham ọlọ́run isaki ọlọ́run jacobu kò yẹ kó máa sọ̀rọ̀ àwọn kan bá wọn wọ̀nyí òun lẹ̀mí ọlọ́run wá ṣe mí níyè wípé àìmọye pẹpẹ tó ti wó lulẹ̀ torí àwọn ìdí tó pọ̀ mi ní ṣiṣẹ́ lórí àwọn ìdí tó pọ̀ lónìí àwọn pẹpẹ tó ti wó torí ẹ̀ ní àdúrà ìṣe wáyé so ó yẹ kẹ́ mọ̀ pé àwọn àdúrà wa kì í wáyé for wíwáyé sake bí àwọn kan ṣe ń sọ ó máa ń nídìí pàtàkì ẹ̀rí ibẹ̀ gangan ni màá ti bẹ̀rẹ̀ àdúrà mi lónìí ẹ̀rí ẹ wo kéèyàn tó lè ní àṣẹ tàbí kí àṣẹ tó lè ṣiṣẹ́ lẹ́nu ènìyàn pẹpẹ téèyàn ní èèyàn gbọ́dọ̀ tún kọ́ o or else àṣẹ títa ó máa borí àṣẹ yín o ẹ̀rí ṣe láwọn wòlíì àtijọ́ yẹn wọ́n ní òye bí wọ́n ṣe ń tún pẹpẹ mọ́ rírọ́ o tó máa fẹ́ ṣe sacrifice wọ́n fẹ́ ṣe sacrifice ni mo wáyọ tó fẹ́ ṣe ètùtù wọ́n ní òye pé wọ́n á kọ́kọ́ tún pẹpẹ yẹn ṣe dáadáa wọ́n kàn kì í bẹ́ gìjà síbẹ̀ láti ṣiṣẹ́ àdúrà àwọn irọ́ o ẹ̀rí àdìkìní kan nínú ìwà Èlíjà 1 Kings chapter 18 verse 30 1 Kings chapter 18 verse 30 ó sọ fún wa pé nígbà náà ni Èlíjà wí fún gbogbo àwọn ènìyàn náà pé ẹ súnmọ́ mi wọ́n sì súnmọ́ ó sì tún pẹpẹ Olúwa tí ó ti wó lulẹ̀ ṣe ohun tó kọ́kọ́ ṣe nìyẹn a ó padà sí di pẹpẹ wa o tó bá pélé lẹ́wà nínú àdúrà ẹ lè lo opportunity yìí ó kẹ́ padà sí di pẹpẹ yín o tẹ́ ẹ bá sí nílé bóyá ibi iṣẹ́ lẹ́wà tàbí for one reason or the other ẹ̀ sínú ilé yín ẹ padà sínú àdúrà yẹ kẹ́ lọ sórí pẹpẹ yín o bẹ́ẹ̀ ni torí pé a ò lè claim authority kankan láì jẹ́ pé a tún pẹpẹ wa tó ti wó ṣe o now ẹ wá lọ síbi pẹpẹ yín báyìí kẹ́ wá sọ̀rọ̀ sí ìyẹn pé tẹ́ ẹ bá sí nínú ilé ẹ sì lè sọ̀rọ̀ sí pẹpẹ yín níbi tẹ́ ẹ wà yẹn kẹ́ ẹ wá padà sí létí tẹ́ ẹ bá padà délé kẹ́ padà sínú àdúrà yín Jésù Olúwa ẹ sọ mí jí nínú oorun ẹ̀mí tí Sátánì fi kùn mí kó lè dojú ogun kọ ìdílé mi oorun ẹ̀mí ibi tá a ti kọ́ máa bẹ̀rẹ̀ àdúrà nìyẹn oorun ẹ̀mí Sátánì kan máa ń lò á fọrun ẹ̀mí á fi kún ẹni yẹn ọgbọ́n Sátánì fẹ́ ṣe ni wípé ó fẹ́ dojúkọ ìdílé yẹn ó dẹ̀ mọ̀ pé tóun bá dojúkọ ìdílé yẹn kò mọ́rú agbára tẹ́ ẹ ní kò mọ́rú àṣẹ tẹ́ ẹ máa pa ó mọ̀ pé ẹ máa pàṣẹ lórúkọ Jésù kò mọ̀ bó ṣe máa wúwo tó lẹ́nu yín so a kọ́ wíkìn yín á mú oorun ẹ̀mí wá oh Lord revive me from spiritual slumber induced by Satan to attack my home ibi tó ti máa kọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn I make sure pé ẹnìyẹn relax dáadáa a ní false hope a ní false victory a kàn strike lójijì ni Jésù Olúwa ẹ sọ mí jí nínú oorun ẹ̀mí tí Sátánì fi kùn mí kó lè dojú ogun kọ ìdílé mi ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà Olúwa ẹ sọ mí jí nínú oorun ẹ̀mí tí Sátánì fi kùn mí kó lè dojú ogun kọ ìdílé mi gbogbo ọgbọ́n Sátánì láti fi oorun ẹ̀mí kùn mí kó lè ráyè dojú ogun kọ mí lórúkọ Jésù Olúwa ẹ sọ mí jí Olúwa ẹ sọ mí jí Olúwa ẹ sọ mí jí ẹ gbàdúrà yìí kí Ọlọ́run kó sọ yín jí nínú oorun ẹ̀mí tí Sátánì fi kùn yín kó lè dojú ogun kọ yín ẹ gbàdúrà kí Ọlọ́run kó jí yín o kẹ́ ẹ má sùn kẹ́ ẹ má ẹ gbà dáadáa má ṣàlàyé ṣùgbọ́n ẹ máa gbà oorun ẹ̀mí ẹ sọ mí jí lónìí nínú oorun ẹ̀mí Sátánì fi kùn mí ẹ sọ mí jí lónìí nínú oorun ẹ̀mí tí Sátánì fi kùn mí kó lè dojú ojú kọ ìdílé mi Olúwa ẹ ṣàánú mi ò fẹ́ kí Sátánì rí mi gbé ṣe Olúwa ẹ sọ mí jí lónìí gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ̀yin ọmọ Ọlọ́run mo fẹ́ fi dá yín lójú pé tí Sátánì tó bá fẹ́ ṣẹ́gun
ọmọ Ọlọ́run ó tún máa mú wá ní kò gbóná kò tutù takọ mú wá nìyẹn. irọ́ o Sátánì gbọ́n níran ẹ̀ gan. irọ́ o kì í fẹ́ lùsì o battle, so ó máa wà strategic nínú ìrònú ẹ̀. so tó bá ti fẹ́ gbógun ti ọmọ Ọlọ́run, tó bá fẹ́ ṣẹ́gun ọmọ Ọlọ́run, á mú ẹ̀mí kò gbóná kò tutù òun la ọkọ mú wọlé. ẹ wàá realize pé ẹ ráàyè fàdúrà mọ́ ẹ dẹ̀ nímọ̀ díẹ̀, ẹ kàn máa busy one kind. Sátánì fara ẹ before you realize it, ẹ ti wà nínú ẹ̀mí kò gbóná kò tutù yẹn. mò ń sòkòdòrò fún yín. Oh my God, ẹ já sọ fún Ọlọ́run gbogbo kọ̀rọ̀ tó ṣí sílẹ̀ tí Sátánì lè gbà wọ ìdílé mi, mo di pa lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ṣe máa dúró síwájú, ẹ má dúró lórí pẹpẹ yín, ẹ dúró síwájú pẹpẹ yín, ẹ má ti gòrí ẹ̀ torí pẹpẹ yín lẹ̀ ń gbàdúrà sí. Every loophole that Satan can use to penetrate my home, I block it in Jesus' name. Every loophole that Satan can use to penetrate my home, I block it in Jesus' name. Gbogbo kọ̀rọ̀ tó ṣí sílẹ̀ tí Sátánì lè gbà wọ ìdílé mi, mo di pa lórúkọ Jésù. Ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Gbogbo kọ̀rọ̀ tó ṣí sílẹ̀ tí Sátánì lè gbà wọ ìdílé mi, mo di pa, mo di pa, mo di pa, mo di pa. Gbogbo kọ̀rọ̀ tó ṣí sílẹ̀ tí Sátánì lè gbà wọ ìdílé mi, mo di lónìí. Tó lè gbà wọ ìdílé mi, mo di lónìí. Gbogbo kọ̀rọ̀ níbikíbi tí kọ̀rọ̀ náà bá wà, níbikíbi tí ihò náà bá wà, tí Sátánì lè gbà wọlé, tó lè gbà wọ ìdílé mi, mo di pa, mo di pa. Ní orúkọ Jésù, mo di pa. Ní orúkọ Jésù, orúkọ Jésù yẹn ni o, mo fi di pa. Mo fi orúkọ Jésù di pa. Mo di pa lónìí lórúkọ Jésù. Gbogbo kọ̀rọ̀ tí tó ṣí sílẹ̀ nínú ìdílé mi tí Sátánì lè fi gbà wọlé, mo di pa lónìí lórúkọ Jésù. Agbára tí wà ní ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, ó di pa, mo di pa. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ bá ka Bíbélì dáadáa, ẹ mọ̀ pé òfin kan wà nípa pẹpẹ téèyàn gbọ́dọ̀ rékọjá. Bẹ́ẹ̀ ni mo sọ, bẹ́ẹ̀ ni òfin kan wà jẹ́ pé kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ láyé. Tó bá ti ṣẹlẹ̀, the reason for the altar has been defeated. Bẹ́ẹ̀ ni torí pé pẹpẹ yẹn ó ní àṣírí agbára yín. Tó máa ń bèrè pé ibo lágbára yín wà, orí pẹpẹ yín lágbára yín wà. Torí ìbẹ̀lẹ̀ tí máa dúró sí tẹ̀ máa ní direct communication with God tí ò sí alàgàtà. Kò sí pé pásọ̀ kan gbọ́wọ́ lé yín lórí, kò sí pé ẹnìkan ní ẹjọ́ ṣe prayer pọ̀ irọ́, orí pẹpẹ yín ni agbára wà. Kí ni wàá ní òfin yẹn tí èèyàn gbọ́dọ̀ rú? Leviticus chapter 6 verse 13. Leviticus chapter 6 verse 13. Òfin yẹn ó ṣọ́ọ̀tì gan. Ó ní iná gbọ́dọ̀ máa jó lórí pẹpẹ títí kò sì gbọ́dọ̀ kú. A fire shall always be burning on the altar. It shall never go out. Ẹ fi èsì ọ̀rọ̀ yẹn. Iná gbọ́dọ̀ máa jó lórí pẹpẹ náà kò sì gbọ́dọ̀ kú. A sọ fún Ọlọ́run, Jésù Olúwa, mo gba iná tuntun tí kò lè kú sórí pẹpẹ mi lónìí lórúkọ Jésù. Iná tuntun tí ò lè kú. Iná ẹ̀mí mọ́ nìyẹn o. Tẹ́ ẹ bá gbà sórí pẹpẹ yín, rán Sátánì ìrẹ̀wẹ̀sì oníràn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Oh Lord, I receive a new fire that can never go out to my altar in Jesus' name. I receive a new fire that can never go out to my altar. Jésù Olúwa, mo gba iná tuntun tí kò lè kú sórí pẹpẹ mi lónìí. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Mo gba iná tuntun tí kò lè kú sórí pẹpẹ mi lónìí lórúkọ Jésù. Iná tuntun tí ò lè kú, iná tuntun tí ò lè kú. Mo gbà sórí pẹpẹ mi. Iná tuntun tí ò gbọdọ̀ kú, iná tuntun tí ò ní kú. Iná ẹ̀mí mọ́ lórúkọ Jésù, mo gbà sórí pẹpẹ mi. Ó yá iná tuntun tí ò lè kú. Ó yá ẹ jábọ́ sórí pẹpẹ mi báyìí. Ó yá jábọ́ sórí pẹpẹ mi báyìí. Mo gba iná tuntun tí ò lè kú sórí pẹpẹ mi. Mo gba iná tuntun tí ò lè kú. Ẹ gbà ládùúgbò, ẹ gbà. Pé ká ẹ gba iná tuntun tí ò lè kú, ẹ gbà sórí pẹpẹ yín. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ìyẹn wọn lọ́run. Ọ̀rọ̀ tí mo sọ fẹ́rẹ̀ yẹn. Tí mo ṣàlàyé fún yín pé kò gbóná kò tutù, Sátánì àkọ́mú wá kó tó ṣẹ́gun èèyàn yẹn. Kò sẹ́ni tó bá o. Ṣé ẹ wo tí n bá ti ń ṣàlàyé ọ̀rọ̀ fún yín yẹn,
ẹ má máa rántí nǹkan tí pásítọ̀ àgàmàrà kan sọ fún yín wípé àwọn ohun ọmọ tó ń tí ń bọ́ lọ́rùn pàdé òun kì í ṣara yín. Irọ́ ni o, àwọn gan ló wà vulnerable jù o, àwọn gan ni ò mọ Ọlọ́run. Torí tẹ̀yìn bá mọ Ọlọ́run ẹ̀rù àbá láti parọ́ openly. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, tẹ̀yìn bá if you have salvation, you will not stand in front of people and start lying against God. So ẹni tí ò ní ìgbàlà ara ló ń ṣe bẹ́ẹ̀ yẹn. Òótọ́ tó wà bẹ́ẹ̀ mo sọ fún yín. Ẹ̀wẹ̀ má jẹ́ kí n tàn yín, mo ń sọ fún àmọ́ mi wà kan lẹ́jọ́ mẹ́ta. Mo ní pé wọ́n pè èèyàn ní pastor, ó gbọ́dọ̀ ní standard kan tó gbọ́dọ̀ attain láì tí ṣì bíbélì wò, láì tí wo qualification yẹn, ó gbọ́dọ̀ wà ní but ọba jẹ́ pastor ni a sọ̀rọ̀ kan báyìí, a tún yí lọ́la, a tún mélé wá, a tún purọ́ ilé mọ́tò dùn, a fi rọ́gbọ̀ owó, ẹ wá lẹ́ni ẹni salvation. Ẹ lọ́jọ́ kò yín, ẹ̀yin lẹ gbé sípò tí ò dé. Mo ń sọ̀tọ̀ fún yín. Kò sẹ́ni tó bọ́ ohun tó mú kí Sátánì gbójúgbóyà tó wá bá Jésù pé òun fẹ́ gbé ṣubú, pé òun máa tempt ẹ̀ débi pé aṣubú kò ní ṣàṣeyọrí. Who are we? Ẹlòmíà máa sọ̀rọ̀ gbàjọ pé òun àti Ọlọ́run wípé ọ̀rẹ́ ni wọn láti secondary school. Bẹ́ẹ̀ lómi ṣe ń sọ̀rọ̀ nìyẹn. Màá wọ̀n tí síbẹ̀ máa ní àwọn yóò save, wọn wà saved. Ẹlòmíì inú ò rí Ọlọ́run rí, but á ní àwọn àti Ọlọ́run lọ́jọ́ ń jẹ̀bà. Ó lè sọ fún yín gan, a ní ẹnìkan sọ pé pásọ̀ wọn sọ pé Ọlọ́run sọ oúnjẹ tó ń láìkì jù. Ó sọ fún un ní ṣé oúnjẹ òyìnbó àbójẹ Yorùbá, olóúnjẹ Yorùbá àwọn ló tán. Ìgbà mi tẹ́ ẹ bá gbọ́ ọ̀rọ̀ wọn gbà mí, èyàn ní bínú mọ̀ èèyàn kan bú sẹ́rìn ni pé ilé ti kọjá ìrònú ènìyàn, ó ti di ìrònú ẹranko. Kò sẹ́ni tó bọ́ níbi tí mò ń lọ nìyẹn. Kò sẹ́ni tó bọ́ téèyàn ò bá ṣọ́ra ẹ̀, alágbára dọ̀lẹ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, Sátánì lè fi ń ṣeré. Mo rántí ní àwọn ọdún kan sẹ́yìn, mo ti ṣiṣẹ́ ní former church wa kan. Mo ní ọ̀tà kan nígbà yẹn, alaalẹ́ ni mo máa ń lò. Èmi nìkan mo máa fẹ́ lò, èmi nìkan mo máa fẹ́ lò. Ìdí ẹ̀ ni pé alẹ́ ni mo máa ń ráyè ṣiṣẹ́ jù. Alẹ́ yẹn please mi gan ju ọ̀sán lọ. Ó wá díjọ́ kan, mo lọ sí pẹpẹ, mo ti determine mo fẹ́ gba àwọn àdúrà kan. Mo bá dórí pẹpẹ, mo máa ń jókòó ni, mo bá jókòó sílẹ̀ lẹ́ mo fẹ̀yìntì ògiri. Mo wá aago tó wà. Ìsọ̀ Olúwa. Nígbà tí mo máa lajú báyìí, ó dàbí 1 second after 3. Ẹni kí ló jẹlẹ̀? Mo ti sùn sílẹ̀ lẹ̀. Mi ò gbàgbé pé mo pe orúkọ Jésù tó ẹ̀mẹ́rin. Mo ní why? But mi ò kà sí. Torí pé ní odi gbogbo ọjọ́ yẹn ó rẹ̀ mí. A lọ ṣe program kan bì kan ká tó délé mọ́tò Olúwa bọ́ sí odò ní ẹ̀kan. So kí pásọ̀ ta tẹ̀lé lọ tó gbé wa délé ó ṣe díẹ̀. So mo kàn máa mú ní ó ti rẹ̀ mí lẹ́nu nìyẹn pé ó dà. Mo á fi ọjọ́ méjì sáàrin ẹ̀ pé okay o, tó bá ti di ọjọ́ méjì sí o, màá tún àdúrà yẹn ṣe. Nígbà tí mo tún fẹ́ tún àdúrà ṣe ní this time around, mi ò travel, ilé mu látàárọ̀ o, mo ń ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe normally ni o. Mo tún wá di alẹ́ yẹn, mi ìgbàdúrà 5 minutes, mo ti sùn lọ. Kí àgbà tí mo dìde báyìí tílẹ̀ mọ́ báyìí, mo bẹ̀rẹ̀ sí gbàdúrà fún iná tuntun. Tó pé mo ti mọ̀ pé iná orí pẹpẹ yẹn ti kú, tí ò ṣẹlẹ̀ rí, tí kò sí bó ṣe rẹ̀ mí tó. Tí n bá ti dìde mo ń lọ mú ni bọ̀, tí n bá jókòó sórí pẹpẹ yẹn, àfi tí n bá stop àdúrà mi. Ìgbà mi máa gbàdúrà tán, máa padà sórí bẹ́ẹ̀ ni mi ò rún sùn mọ́. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Èyí tí iná bá wà lórí ọ̀tá yín, ẹ máa rí sáìn yẹn. Òun ni mo fi bọ́ nígbà yẹn o. So kó má di pé bóyá ọ̀rọ̀ pásítọ̀ kan ni mo ń sọ, ọ̀rọ̀ tẹ́ra mi ni mo ń sọ yìí o. Àtìgbà yẹn mo ti ní òye yẹn o. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. A ti máa lọ síbi 25 years ago báyìí, or 26 years ago. Mo sùn dànù lẹ́ẹ̀mejì léraléra, Sátánì lè fi ṣeré. Jésù Olúwa, mo gba iná tuntun tí kò lè kú sórí pẹpẹ mi lónìí. Oh Lord, I receive a new fire that can never go out to my altar in Jesus' name. Iná tuntun tí ò lè kú, mo gbà sórí pẹpẹ mi. Ẹ jẹ́ a gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Mo gba iná tuntun tí ò lè kú, mo gbà sí orí pẹpẹ mi lónìí. Iná tuntun tí ò lè kú, mo gbà sórí pẹpẹ mi. Iná tuntun tí ò lè kú, mo gbà sórí pẹpẹ mi lónìí. Iná tuntun tí ò lè kú ní orúkọ Jésù Kristi, mo gbà sórí pẹpẹ. Ẹ gbàdúrà yìí, ẹ gba iná tuntun. Òun ni saving grace yín o. Ẹ lè rí iná yá lọ́dọ̀ ẹlòmíì o. Ọlọ́run ló gbọ́dọ̀ fún yín ní iná tuntun o. Ó yẹ ẹ máa gbàdúrà. Iná tuntun jábọ́ báyìí sórí pẹpẹ yín. Kí àṣẹ kó padà sí yín lẹ́nu. Kí ẹ sọ kó dẹ̀ rí bẹ́ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Iná tuntun mo gbà sórí pẹpẹ mi. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ kí n ṣàlàyé kan fún wa.
mo ń ṣàǹtẹnu mọ́ pé iná orí pẹpẹ ti kú, pẹpẹ ti wà damage, kíní kan ṣe kíní kan, kí ló ń fà á? Lára kan tó ń fà á ó ní mo pè ní òrìṣà ìdílé. Bẹ́ẹ̀ ni torí ẹ̀ mo ṣe máa sọ fún àwọn yẹn pé ohun tó dáa jù táyì bá wà lẹ́yìn, ibi tí pẹpẹ yín máa wà kì í ṣe ibi tí àwọn àlejò pàápàá àwọn fámìlì yín tán máa dé wá tán máa rìn lọ rìn bọ̀ lórí ẹ̀. Táyì bá wà ní táyì ò bá sí gan sef gan, ibi tí máa fi sí kò ní jẹ́bi tí àwọn àlejò ń lọ. Mo láìkí mọ́mì kan, wọ́n sọ fún mi ni, wọ́n ní àwọn ò ní space ńlé wọn, ṣùgbọ́n tébù kan wà tó jẹ́ pé àwọn kan dọ́gbọ́n fi ṣe bí ọ́fíìsì ni, wọ́n gbé tébù yẹn sí, wọ́n ní orí pẹpẹ gan làwọn gbé tébù yẹn lé, àwọn wàá fi chair sí, àwọn gbé flower sórí ẹ̀, kò sí chair ńbẹ̀, tébù lásán ni. Wọ́n tàbí wọ́n fẹ́ ṣe pé àwọn awọ́ tébù yẹn kúrò, àwọn jókòó sórí pẹpẹ wọn, táwọn bá ṣe tán àwọn wọ́ padà. Mo ní kí ló fà á? Wọ́n nítorí àwọn àlejò ni, kán má máa rìn lórí pẹpẹ yẹn. Ṣe rí common sense bẹ́ẹ̀ yẹn. And I bought into that idea. Tí ayé ò bá sí ọgbọ́n tẹ́ máa ta, ẹ̀yin náà wá ọgbọ́n ta kẹ́ ẹ lè protect ẹ̀ yo. Torí pé tí Ọlọ́run bá ṣí yín lójú mà, dáàdì tí Ọlọ́run bá ṣí yín lójú, tẹ́ ẹ bá rí nǹkan táwọn ẹgbẹ́ yín èèyàn bíi ti yín sìn, tàbí nǹkan táwọn èèyàn bíi ti yín tán ti dáwọ́ lẹ́nu ayé yìí, ẹ máa sáré, kò ní sẹ́ni tó ń lé yín. Ẹ kò pé tọ́lọ́ bá ṣí yín lójú ni o, kẹ́ ẹ wo nǹkan tẹ́lómi ti lọ tẹ́wọ́ bọ̀, léṣù pé òun fẹ́ ṣe rere, léṣù pé òun fẹ́ ga, léṣù pé òun fẹ́ lówó. Mi ní tán yín o, èyí máa fẹ́ sá pé nínú ayé yìí náà. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, Gídíónì nínú Bíbélì, kó tó lè sọ pé òun fẹ́ deliver orílẹ̀-èdè ẹ̀, ó kọ́kọ́ lọ sí òrìṣà ilé bàbá ẹ̀, ó lọ da pẹpẹ wọn nù bẹ́ẹ̀. Torí pé tí Sátánì bá mọ̀ pé máa ṣàṣeyọrí, á mọ pẹpẹ tiẹ̀ mọ pẹpẹ tiyín, kò wá tán bí. Èyí náà dẹ̀ mọ̀ àti bà nǹkan jẹ́, ó ti yájú àti tún nǹkan ṣe lọ. Sátánì, mo sọ fún yín, Sátánì ní ọgbọ́n àrékèrèké débi pé kò sẹ́ni tó lè máàchì ẹ̀. Torí Ọlọ́run dáadáa ju àwa ènìyàn lọ. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Judges chapter 6 verse 25. Judges chapter 6 verse 25. Ẹ̀gbọ́n ọtí Bíbélì sọ ni. Bíbélì sọ pé ní òru ọjọ́ náà Olúwa wí fún pé mú akọ màálù bàbá rẹ̀, àní akọ màálù kejì ọlọ́dún méje, wó pẹpẹ Báálì bàbá rẹ̀ lulẹ̀, kí o sì bẹ́ igi ère òrìṣà Ásérì tí ó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ lulẹ̀. Ọlọ́run fẹ́ rán níṣẹ́ tó lágbára ni láti gba orílẹ̀-èdè Ísírẹ́lì sílẹ̀ ní àkókò ìgbà yẹn. Ọlọ́run pé tí ẹni ọmọ yóò bá ṣe nǹkan kan kò ní ṣàṣeyọrí, pẹpẹ ìdílé ẹ̀ kò ní jẹ́. Ọlọ́run ló mọ ègún tó wà lórí pẹpẹ ìdílé wọn. Ọlọ́run ni kò lọ síbẹ̀ kó lọ wó lulẹ̀. Igi òrìṣà wọn tó náà rò kó bẹ́ sí méjì. Ìgbà yẹn ló tó ṣàṣeyọrí o. Bẹ́ẹ̀ ni o, gbogbo òrìṣà àti ìjọsìn àìmọ̀ tó gba ààyè nínú ilé mi, agbára tó bẹ nínú ẹ̀jẹ̀ Jésù fọ́ yín sí wẹ́wẹ́ lórúkọ Jésù. Ẹ gbọ́, gbogbo òrìṣà àti ìjọsìn àìmọ̀, ìjọsìn tí mi ò mọ̀, àjèjì ìjọsìn àìmọ́. Every hidden idol and ungodly devotion occupying space in my home is broken into pieces in Jesus' name. Gbogbo òrìṣà àti ìjọsìn àìmọ́ tó gba ààyè nínú ìdílé mi, agbára tó bẹ nínú ẹ̀jẹ̀ Jésù ó fọ́ yín sí wẹ́wẹ́ lónìí. Ẹ̀jẹ̀ àgbàdua bẹ̀rẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Gbogbo òrìṣà àti ìjọsìn àìmọ́ àti ìjọsìn ìdọ̀tí tó gba ààyè nínú ilé mi, agbára tó bẹ nínú ẹ̀jẹ̀ Jésù ó fọ́ yín sí wẹ́wẹ́ lónìí, ó fọ́ yín sí wẹ́wẹ́ lónìí ní orúkọ Jésù Kristi. Agbára tó bẹ nínú ẹ̀jẹ̀ Jésù ó fọ́ yín sí wẹ́wẹ́ lónìí ní orúkọ Jésù Kristi. Agbára tó wà ní ẹ̀jẹ̀ Jésù ó fọ́ yín sí wẹ́wẹ́ lónìí. Gbogbo ìjọsìn àìmọ́ àti gbogbo òrìṣà tó farasin èyí tó ń bẹ nínú ilé mi, agbára tó bẹ nínú ẹ̀jẹ̀ Jésù ó fọ́ yín sí wẹ́wẹ́ lónìí, ó fọ́ yín sí wẹ́wẹ́ lónìí ní orúkọ Jésù. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ wo, a máa tẹnumọ́ àdúrà yìí. Bẹ́ẹ̀ ni, ẹ mọ̀ díẹ̀. A lot is going on. Mọ́mì yẹn ló sọ fún mi. Mo sọ fún yín, mo ní ara àwọn ọ̀rọ̀ táwọn gbẹ́lẹ́ ọjọ́ mẹ́ta, mo ní mọ́mì ṣe bẹ́ẹ̀ lé ní pẹpẹ, wọn láwọn ní pẹpẹ, mo ní pẹpẹ yẹn ti weak, ó ti bàjẹ́, iná ti kú lórí ẹ̀.
ẹ gbọ́dọ̀ rẹ wọ́n ní bàlá ṣe máa ṣe mo ní Ọlọ́run á fún wa ní orí ọ̀fẹ́ lọ́sẹ̀ tó ń bọ̀ ìyẹn ọ̀sẹ̀ yìí a máa ṣẹlẹ̀ lórí ọmọ wọn ni àwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n jọ jáde they lè stop àwọn ọmọ tèmi náà ń ṣe bẹ́ẹ̀ wọ́n làwọn fẹ́ bá ọ̀rẹ́ wọn jáde ṣáà nìkan má bá wọn jáde ni because they've come of age mi lọ́mọ tó wà less than 18 years nílé mi so ṣé màá ẹ gbọ́ ọmọ yín gan tí ò 20 years gan ṣe lè dá dúró kó máa jáde mo ń sọ̀tọ̀ fún yín láyé tá a wà ọmọ yẹn ló fẹ́ bá àwọn ọ̀rẹ́ wọn jáde ìgbà tó dẹ̀ bá wọn jáde Ọlọ́run ló mọ ibi tán lọ mọ́mí yẹn ní àwọn notice wọ́n ní ẹni ká máa oh God mo máa ń like àwọn tó bá mú àwọn ẹ̀kọ́ wá lò ẹ̀yin náà ló máa wúlò fún wọ́n láwọn oníṣòwò ọmọ yẹn pé láti bí ọ̀sẹ̀ kan tó ti bá àwọn ọ̀rẹ́ ẹ̀ jáde yẹn ó stay more indoor wọ́n lọ́mọ tó jẹ́ pé ó ní program kan táwọn jọ máa ń wò àwọn ní program ẹ̀ tó fẹ́ bẹ̀rẹ̀ ní kó máa wò lọ pé wọ́n á wo ìrọ̀nà ẹ̀ létà ìgbà míì á ní káwọn rí kọ́ọ̀dù ẹ̀ náà kí ló ń sọmọ ẹ̀ olúwa lọ school ní ọjọ́ kan wọ́n á bọ́ sínú yàrá ẹ̀ wọ́n ló máa ń tilẹ̀kùn yàrá yẹn bọ́ ọjọ́ yẹn àwọn kan try ọ̀ báyìí ni ó kàn ṣí ni kí ló ṣẹlẹ̀ àwọn wá wọlé ọlọ́run mi o ẹ̀yin òbí ẹ máa dìgbà wọ yàrá àwọn ọmọ yín o ẹ máa dìgbà wọ bẹ o ẹ máa sọ pé I'm giving them privacy nítorí òyìnbó yín máa ń pọ̀ jù fún mi gbà mí èmi náà ń fún àwọn ọmọ tèmi náà ní privacy òótọ́ tó wà bẹ́ẹ̀ nìyẹn bọ́n wà máa kàn kalẹ̀kùn yàrá kó máa kàn wọlé máa jókòó síbẹ̀ wọn ni I want to come to greet you báwo ni ẹni máa sọ̀rọ̀ máa ṣeré mo lè lo 1 hour nínú yàrá wọn. wọ́n nígbà táwọn wọlé báyìí wọ́n náà kọ́ gbọ́ òórùn kan tó yẹ pé àwọn ò lọ sẹ̀lẹ̀ rí náà kì í ṣe pé wọ́n tàbùkù sẹ̀lẹ̀ but wọ́n mọ̀ pé àwọn sẹ̀lẹ̀ máa ń sábà lo tùràrí àwọn kérúbù náà máa ń lo tùràrí wọ́n ní but wọn ò lórí lé wọ́n gbọ́ àwọn odò kan tó ṣe kinní kan wọ́n ní kí ló ń ṣẹlẹ̀ náà wọ́n lọ sí kọ́bọ̀dù ẹ̀ ọmọ yẹn ti ní ère Buddha sínú ilé Buddha nítorí Ọlọ́run ó wà nínú kọ́bọ̀dù ẹ̀ ó ṣe bí section kékeré kan ó ṣe dáadáa tó decorate ẹ̀ what làwọn bú sẹ́kún Jésù gbà míì àwọn bó ṣe yọ ọ́ta wọn làwọn bẹ̀rẹ̀ sí àwọn rí book àwọn ní àṣẹrọ ni ó tà sí bẹ́ẹ̀ mọ́ mò ń sọ fún yín ẹlòmíì ò mọ̀ pé lóòótọ́ ilé Jésù nílé yín ṣùgbọ́n ẹ ò lè ṣàlàyé ẹ̀ tán ìgbà mo sọ fún yín àfi tọ́lọ̀ bá tú àṣírí Ọlọ́run fẹ́ ran ọmọ yẹn lọ́wọ́ ni bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbogbo òrìṣà àti ìjọsìn àìmọ́ tó gba àyè nínú ilé mi agbára tó ń bẹ inú ẹ̀jẹ̀ Jésù fọyín sí wẹ́wẹ́ lónìí lórúkọ Jésù ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù gbogbo òrìṣà àti ìjọsìn àìmọ́ tó gba àyè nínú ilé mi agbára tó ń bẹ inú ẹ̀jẹ̀ Jésù ó fọyín sí wẹ́wẹ́ agbára tó ń bẹ inú ẹ̀jẹ̀ Jésù ó fọyín sí wẹ́wẹ́ agbára tó ń bẹ inú ẹ̀jẹ̀ Jésù ó fọyín sí wẹ́wẹ́ agbára tó ń bẹ inú ẹ̀jẹ̀ Jésù ó fọyín sí wẹ́wẹ́ gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa mo sọ fún yín sẹ́ẹ̀ mo fẹ́ wá àyè ṣàlàyé díẹ̀ fún yín ni bóyá àtẹ̀márẹ́ ń lò mí tá a dìídì yọ rẹ̀ ya fa ara ẹ̀ lẹ̀ láti dágbàdúrà yẹn mo ń sọ̀tọ̀ fún yín ẹ má underestimate Sátánì o ẹ má jẹ́ kan náà àwọn foolish Christians lónìí o tó ń sàpàrọ̀ dé láti time tó yẹ pé Sátánì ti parí iṣẹ́ wọn pátápátá even kan space wọn ní ọ̀nà àpáàdé ti wà nílẹ̀ wọ́n ṣèlú báwọn sìn Ọlọ́run bẹ́ẹ̀ ni mo ń sọ fún yín Sátánì lè fi ń ṣeré mo rántí encounter mi pẹ̀lú mọ́mì kan ayé ìgbà yẹn lọ́hùn ní church tí mo ti ń ṣiṣẹ́ ìránṣẹ́ ń gbà yẹn wọ́n máa ń ṣe ó yẹ kẹ́ mọ̀ ayé ìgbà tó àwọn tí almanac calendar church tí àwọn mi wọn founder ma àwọn wájú gbàgbà báyìí àwọn pastors wọn lẹ́ka wà ẹ̀yọ almanac ayé ìgbà yẹn ni ó rampant ní Nàìjíríà gan gbà yẹn so mọ́mì yẹn ti sọ mi tẹ́lẹ̀ tipẹ́tipẹ́ pé kí n jọ pé kí n wá sílé wọn kí n tẹ̀ wá pray fún wọn kí n wá pray fún àgbàlagbà ni wọn mo dẹ̀ máa ń respect àwọn àgbàlagbà so after many disappointments a máa wá àráyè a máa wá kàn níjọ́ kan wọn á ní mọ́mì eléyìí o mo ní bí mo ṣubú màá lo wíṣì àìwá sílé yín wọn á rẹ̀rìn jọ yẹn wọ́n ní àwọn aṣáà máa expect wọ́n mọ̀ pé iṣẹ́ pọ̀ làbádélé wọn lọ́jọ́ yẹn ká tó wá máa lọ wọ́n ní àìsà àdúrà mo ní kí wá gbà fún mi ó yá ẹ jẹ́ á gbàdúrà làbá gbàdúrà nínú àdúrà yẹn ẹ̀mí náà ń ṣí mi lójú kinní kan mo á sọ mo ní ṣọ́ọ̀ṣì mo ní ṣọ́ọ̀ṣì ni àwọn náírà wọ́n ní ṣọ́ọ̀ṣì wà láwọn ń lọ báwo ni almanac ṣe wá dénú lẹ́yìn torí pásọ̀ èmi ò mọ̀ rí àwọn ní ara ibi iṣẹ́ wọn ṣọ́ọ̀ṣì ẹ̀ ní
so ó wá rà ní ṣọ́ọ̀ṣì ló wá pín fún wọn níbi iṣẹ́. Mo ní nǹkan tó dáa náà dẹ̀ ni torí almanac yẹn ó mà dáa o, it looks expensive, ó mà dáa gan. Mo á ní ṣé ẹ̀ ní bínú báyìí, wọ́n ní fún kíni pé màá yọ màá yá màá kó dání màá lọ sọ dànù lójú ọ̀nà, ṣé ẹ̀ ní bínú, wọ́n ní bínú kẹ̀, wọ́n ní tẹ́ bá wọ́n ní ẹ̀yin kọ́ lẹ́ máa mú ẹ má débẹ̀ o, ṣé ẹ̀ ṣáà ní bínú pé èmi mo yọ mo yá, wọ́n ní mo á yọ jáde lójú wọn mo á yá lójú wọn. Ó ní irin lórí àti ìsàlẹ̀, àwọn tó bá mọ̀ nǹkan tó ń pè ní almanac ó ní irin, ó máa ń ní irin tẹ́lẹ̀ lórí àti ní tí wọ́n máa fi ń kọ́ kínní, so irin yẹn mo rún mọ́ pépà yẹn mo á mú dání mo á kí wọn ń bá lọ. Ẹ wò lẹ́yìn oṣù kan mi ìṣàlàyé nìtì fún wọn, ṣùgbọ́n lẹ́yìn oṣù kan dáàdì yẹn ń sọ ní ṣọ́ọ̀ṣì wá wípé wọ́n ní àwọn wòye wípé mo ṣe kinní kan nígbà tí mo wá sílé wọn. Mo ní bẹ́ẹ̀ ni mo ní kàn sọ nǹkan tí mo ṣe fún ṣọ́ọ̀ṣì o, torí àwọn ṣọ́ọ̀ṣì ò mọ nǹkan tí mo ṣe ni wọ́n wá ṣàlàyé. Wọ́n wá ní láti ọjọ́ yẹn bẹ̀rẹ̀ kò sẹ́nikẹ́ni nílé yẹn bí wọ́n ṣe pọ̀ tó lálàkàlà. Látọjọ́ yẹn bẹ̀rẹ̀ kò láti gbà yẹn di báwọn ṣe ń sọ̀rọ̀ yẹn kò sẹ́nikẹ́ni tó lóògùn tó sọ pé ara ẹ̀ ò dáa. Wọ́n ní tẹ́lẹ̀ ilé wọn oríṣiríṣi ni first aid box wọn ó tó kán bọ́ọ̀dù ẹlòmíì oríṣiríṣi oògùn kan tó láàrin lọ́sípítù wọ́n á ti fún wọn náà ń ṣeré. Kí ni ẹ̀ wá yí àwọn tó wà bẹ́ẹ̀ pé ṣé bí ẹnìkan ní ṣe bí kàlẹ́ndà ṣọ́ọ̀ṣì ni mo á rẹ́rìn mo á ṣàlàyé ẹ̀ fún wọn. Mo ní ẹ wò máa ń sọ fún yín pé tá a bá ní kẹ́ ṣe nǹkan kì í ṣe to our own benefit, to your own benefit ni. Now wọ́n ṣàlàyé fún ọmọ oníṣẹ́ rí kàlẹ́ndà yẹn àwọn tó ń lọ sí ṣọ́ọ̀ṣì pásítọ̀ yẹn wọ́n ní rituals tí wọ́n máa ń ṣe lọ́dọọdún but ó jẹ́ dandan fún wọn láti ṣe rituals yẹn. Anybody tó bá wà align pẹ̀lú church yẹn kò ní mọ̀ nípa rituals yẹn nǹkan á dẹ̀ máa ṣe nǹkan máa ṣe o torí a máa ní demonic visitation ṣáá ni àwọn ẹ̀mí òṣù wọ́n lè kọ́ flat ti gan a ní problem torí ó ní rituals wọ́n ní àwọn ọmọ ìjọ náà ń ṣe ritual mo ní wọn ò mọ̀ ṣe làwọn rò bí àwọn ṣe iṣẹ́ ìjọsìn ṣùgbọ́n ó bọ́ sí ọdọọdún ó dẹ̀ bọ́ sí àkókò kan náà wọn ò fura wọn ò mọ̀ bọ̀ tí wọn ò fura ká náà fura wọn get. Mo ní ẹ̀yin kan tẹ́ bá dẹ̀ ẹ̀dẹ̀ gbà lẹ́dẹ̀ ìgbésí lẹ́yìn yẹn ni pé ẹ ti align pẹ̀lú iṣẹ́ ìránṣẹ́ yẹn nìyẹn òun lógun fi ń jà yín. Gbogbo òrìṣà àti ìjọsìn àìmọ́ tó gba ààyè nínú ilé mi agbára tó bẹnu ẹ̀jẹ̀ Jésù ó fọ́ yín sí wẹ́wẹ́ lónìí ẹ̀jẹ̀ agbàdúrà bẹ̀rẹ̀ ní orúkọ Jésù gbogbo òrìṣà àti ìjọsìn àìmọ́ tó gba ààyè nínú ilé mi agbára tó bẹnu ẹ̀jẹ̀ Jésù ó fọ́ yín sí wẹ́wẹ́ lónìí agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù ó fọ́ yín sí wẹ́wẹ́ lónìí gbogbo òrìṣà àti ìjọsìn àìmọ́ tó gba ààyè nínú ilé mi agbára tó bẹnu ẹ̀jẹ̀ Jésù ó fọ́ yín sí wẹ́wẹ́ 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 ní orúkọ Jésù agbára tó wà nínú ẹ̀jẹ̀ Jésù ó fọ́ gbogbo òrìṣà àìmọ́ àti òrìṣà àìmọ́ àti gbogbo ìjọsìn bí ó fọ́ yín sí wẹ́wẹ́ lónìí nínú ilé mi gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ kí n sọ kí n fún wa a gbọ́dọ̀ pa gbogbo ẹnu pẹpẹ ibi a gbọ́dọ̀ pa mọ́ nínú ilé wa láì jẹ́ bẹ́ẹ̀ life can be difficult, can be very difficult. Bẹ́ẹ̀ ni ṣé ẹni bá ṣe ń gbàdúrà yẹn mo rántí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní àwọn ọdún tó ti pẹ́ sẹ́yìn ní ṣọ́ọ̀ṣì wa tẹ́lẹ̀ ni ló ti ṣẹlẹ̀ mẹ́mbà ṣọ́ọ̀ṣì wa yẹn wọ́n ṣẹ̀ṣẹ̀ rẹ́ǹtì ilé tuntun kan tó wá kó lọ sílé yẹn wọ́n ti lọ wọ́n ti kunlé yẹn wọ́n ti fọ́ wọ́n ti ṣe ohun gbogbo ní tó kàn kú ni pé kán kó ẹrù wọn lọ síbẹ̀ ní wọ́n á ní kí n bá wọn yálé wọn yẹn kí n bá wọn gbàdúrà sí àdè lọ́bẹ̀ oh my God ṣe lẹ́yìn àdúrà mo rántí gbà yẹn máa mú òróró rìn kiri ni bá yọ ìgò òróró jáde bá fún mọ́mì mo wá náwó sí kọ̀rọ̀ kan nù léyìn mo ní ẹ lọ sí kọ̀rọ̀ yẹn wọ́n wà lọ́bẹ̀ mo ní ibẹ̀ ní kẹ́ ẹ tọ́ ipò yẹn ẹ tọ́ òróró yẹn ẹ tọ́ sórí ẹ ẹ tọ́ dáadáa fúnra wọn náà dẹ̀ ṣe wọ́n ṣe wọ́n á kún bẹ́ẹ̀ wọ́n béèrè pé kí ló fà mo ní ẹ ṣáà lọ ẹ̀yin wá lọ ṣe research lọ́dọ̀ àwọn tó ń gbélé pé ta ló gbénu lé tẹ́lẹ̀ báwo ló ṣe rí ṣẹ́rí lẹ́yìn ọjọ́ díẹ̀ mọ́mì yẹn wá padà ń sọ fún mi wípé wọ́n ti ṣe research o wọ́n ní ẹni tó kú kùnú lé yẹn káwọn tó kú síbẹ̀ babaláwo ni ó ṣe ṣáàfà náà mọ́ babaláwo ẹ̀ àwọn èèyàn máa ń wá láti wòṣẹ́ lọ́dọ̀ ẹ̀ mo ní wọ́n ní bẹ́ẹ̀ ni
wọ́n ní ṣe mi wá mọ ètò wà interesting bẹ́ẹ̀ mo níbo wọ́n ní ṣe rí ibi gangan tẹ́ ní kí n lọ da ọ́ìlì sí yẹn gangan náà ní ibẹ̀ gangan ní awọ ẹ̀ wà tó ń jókòó sórí awọ síbẹ̀ ibi awọ ẹ̀ gangan nìyẹn àti kakó tó kókọ́ra ibi tó ń kó sí ni mo ní kábíyèsí ọlọ́run tọ́lọ́run ò bá ṣiṣẹ́ yẹn lọ́jọ́ yẹn àìmọye pẹpẹ ibi tí ìbá máa fọ̀n sínú ìdílé yẹn pẹpẹ ibi abẹ́ẹ̀ ni mo sọ fún yín bá a ṣe ń gbàdúrà ni mo rántí yín sílẹ̀ ó ti pẹ́ gan-an tí mọ́mì yẹn bá ní power fún láti wà nínú àdúrà yìí oyè kan lè rántí mo ń sọ fún yín tó wáyé pé ìṣẹ̀lẹ̀ ìwà ṣẹlẹ̀ ìjọ yẹn kọ́ bóyá for one reason or the other kò sí àdúrà tó wáyé kan tó move in kí ló bí ìbá ṣẹlẹ̀ nínú ayé àwọn olùgbé ibẹ̀ mọ̀ èmi náà mọ̀ gbogbo ẹ̀mí èṣù tó ń sọ̀rọ̀ ṣe lòdì sí ìdílé mi láti orí pẹpẹ agbègbè mi pa ẹnu mọ́ láéláé àwọn ẹ̀mí èṣù iṣẹ́ wọn ni kí wọ́n máa sọ̀rọ̀ òdì sí ìdílé wọ́n á dúró sórí pẹpẹ torí pé wọ́n ti take over agbègbè yẹn wọ́n á dúró sórí pẹpẹ agbègbè wọn. Every demonic voice speaking against my life from territorial altars be silenced forever in Jesus' name. Every demonic voice speaking against my life and family from territorial altars be silenced in Jesus' name. Torí pé àwọn pẹpẹ kan àtúnjẹ pé pẹpẹ agbègbè ni they are territorial in nature. Pẹpẹ ẹyọkan ni ṣùgbọ́n òun ló ń control gbogbo agbègbè yẹn. Gbogbo ẹ̀mí èṣù tó ń sọ̀rọ̀ ṣe lòdì sí ìdílé mi látòrí pẹpẹ agbègbè ẹ pa ẹnu yín mọ́ lónìí lórúkọ Jésù ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù gbogbo ẹ̀mí èṣù tó ń sọ̀rọ̀ ṣe lòdì sí ìdílé mi látòrí pẹpẹ agbègbè mi lórúkọ Jésù Kristi ó yá ẹ pa ẹnu mọ́ láéláé ẹ pa ẹnu yín mọ́ láéláé ní orúkọ Jésù ẹ pa ẹnu yín mọ́ láéláé gbogbo ẹ̀mí èṣù tó ń sọ̀rọ̀ ṣe lòdì sí ìdílé mi látòrí pẹpẹ agbègbè ó yẹ ẹ̀pa ẹnu yín mọ́ títí ayérayé ẹ̀pa ẹnu yín mọ́ ẹ ò ní gbérí ní orúkọ Jésù ẹ ò ní gbérí ó yẹ ẹ̀pa ẹnu yín mọ́ ẹ̀pa ẹnu mọ́ lórúkọ Jésù ẹ̀pa ẹnu yín mọ́ gbogbo ẹ̀mí èṣù tó ń sọ̀rọ̀ ṣe lòdì sí ìdílé mi látòrí pẹpẹ agbègbè ó yẹ ẹ̀pa ẹnu mọ́ o gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa Ọlọ́run mi ṣe nínú ìwé Colossians chapter 2 verse 14 àwọn ọ̀rọ̀ kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ sentences yẹn wọ́n tó pọ̀ mọ́ra ṣùgbọ́n ìkọ̀ọ̀kan ẹ̀ wúwo débi pé ó ní ó sì Colossians chapter 2 verse 14 ó ló sì pa ìwé májẹ̀mú ni rẹ̀ tí ó lòdì sí wa gbogbo àwọn kọ̀ọ̀kan tó lòdì sí ayé wa ó ṣe kí ni ó pa covenant yẹn run ẹwùrú family tí mo ṣàlàyé yẹn báyìí tán kó sílé tuntun yẹn tán bá kó sí ilé yẹn mà dádì wọ́n dẹ̀ kó sílé yẹn láìsí iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe yẹn láìsí níbẹ̀ ìwé ìtàn bá kọ ló máa ṣẹ lórí ìdílé yẹn bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ̀mí òkùnkùn ó lè kàn mú bẹ́ẹ̀ yẹn ṣá ó tẹ̀síwájú ó ní tí a kọ nínú òfin èyí tí ó lòdì sí wa òun ni a sì ti mú kúrò lójú ọ̀nà ó sì kàn án mọ́ àgbélébù torí pé there are so many territorial altars o báwo ni ti agbègbè yín àwọn neighbors yín ńkọ́ ǹjẹ́ mọ̀ nǹkan tẹ́lómi tó ń forí balẹ̀ fún nínú kọ̀rọ̀ yàrá ẹ̀ tó pé wọn ò gbé sí yín létí ní ilé ẹ̀ ṣé mọ́ àwọn Yorùbá wọ́n mà láìkò òwe wọn wọ́n ní ọ̀pọ̀ aláǹgbá ló dá nílẹ̀ àmì ìtinú rún mo nígbàgbọ́ ẹ máa wo tá a bá tu ó ṣe é ṣe ẹyọ ní àwọn prayer sessions wa ní retreat tá a máa bẹ̀rẹ̀ lọ́la yìí ó ṣe é ṣe ó tẹ̀ tí kò lọ́la àwọn gan báyìí ó ti dè ní àbí ó ti dè ní already tàbá ní ká calculate ẹ̀ ní tàwọn òyìnbó ó ti ń dè ní lọ́mọ wa lọ́wọ́ ó ṣe ká a máa ráàyè gbàdúrà ń bẹ̀ ayé máa ń wà dáadáa wákàtí méjì orí àdúrà láṣẹ wa mo rántí dáadáa former member church wa kan ẹ̀rí ní bàtà wa ní Ondo State àwọn náà rẹ́ǹtì lé ni náà ní kí n jọ ẹ bá gbàdúrà sí a new apartment a new flat 3 bedroom very beautiful house kò sẹ́ni tí agent bá mú lọ sí ilé bẹ́ẹ̀ tí ò ní bẹ́ mọ́ mo sọ fún yín nígbà táwọn padà lọ
mo á sọ fún ọmọ ní ẹ̀sà mo ní ẹ máa tẹ̀lé mi dé sálẹ̀ torí òkè ní flat wọn ẹ máa tẹ̀lé mi dé sálẹ̀. Nígbà tí wọ́n á dé sálẹ̀ mo á sọ fún wọn pé nígbà tá a dé mo ní ṣe rí ilẹ̀ wájú lé yín torí wájú lé wọn ó dà pé ẹnìkan da omi sílẹ̀ lọ wọ́n á da omi yẹn to the point pé tó bá fẹ́ wọnú kọ́mpánì yẹn o gbọ́dọ̀ tẹ iyẹ̀pẹ̀ tútù yẹn mọ́lẹ̀. Mo á ní ẹ̀sà ṣùgbọ́n àwa dá kọjá ni a ò tẹ̀. Mo ní ẹjọ́ máa sọ sí wọn létí mo ní yàtọ̀ sí pé òjò rọ̀ ilẹ̀ tútù tí ẹ bá délé ọ̀ ẹ fẹ́ jáde tẹ́ ẹ bá rí omi tí wọ́n dà sílẹ̀ across ojú ọ̀nà èyí tí ẹ bá fi tẹ̀ mọ́lẹ̀ ẹ dá kọjá ẹ fò ẹ má ẹ make sure pé ẹ mo ní tó bá le jù ẹ lọ wá ọ̀rá tó bá pọ̀ ẹ lọ wá ọ̀rá kẹ dà sílẹ̀ kẹ rìn kọjá kẹ ká ọ̀rá yín lẹ̀ kẹ kó sínú mọ́tò yín. Wọ́n ní ṣe mọ́tò léegun mo ní mọ́tò léegun táyà ni táyà ló gun mọ́tò kì í ṣe èèyàn ẹ má bá wọn gun o ẹ má sọ fẹ́nikẹ́ni nínú ilé yìí o ọ̀ ẹ̀ ṣẹ̀ máa ní problem o ẹ tèmi nìyẹn ó tán. Years later nìkan bíi 2 years later ó lé díẹ̀ máa yẹn wá ń sọ fún wa ní church pé wọ́n ní jẹ́mujẹ́mọ̀ pé ọ̀rọ̀ mo sọ fún wọn nígbà tí àwọn kó délé yẹn wípé ọ̀rọ̀ agbára ni àmọ́ ní how wọ́n ní tẹ́nàtì wọn kan tó ti kókó ònú ilé yẹn òun ni àwọn jọ pàdé níbì kan. Now nígbà táwọn wá lọ lóní kàn án lift àwọn làwọn wá lift ẹ̀ nígbà táwọn wá ọ̀nà ibùlẹ̀ yín lọ́nà bàbá ẹni àdúgbò wọn ó ní ibi eré àbí tó ń gbé tẹ́lẹ̀ nìyẹn ok ibùlẹ̀ yín gbé wá dá ilé yẹn lẹ̀ ń gbé ó ní olúwa sọ fún ẹ pé ó ní kò sẹ́ni tó gbé ilé yẹn ó ní tó bá pé 3 bedroom flat ni ó ní kò sẹ́ni tó gbé ilé yẹn tó padà sí another 3 bedroom flat ìdá kó padà sí room and parlour kó padà sí ìlú wọn ọ̀ kó lọ máa squat pẹ̀lú family ẹ̀. Mo ní ẹ̀ ó ní bẹ́ẹ̀ lẹ́ni ẹ sọ fún un dáàdi yẹn ní àwọn nìkan làwọn kò nílé yẹn táwọn mú lọ sílé ara wọn. Wọ́n torí pé ọ̀rọ̀ tí mo sọ́njọ́ yẹn ó bá wọn lẹ́nu àwọn dẹ̀ fọ́lú ẹ̀ dáadáa. Mo á ní iṣẹ́ láńlédì yín nìyẹn. Wọ́n ní bílẹ̀ ẹ̀ ṣe dáa tó mo ní bẹ́ẹ̀ ni ilé ọ̀nà ló fi àwọn tẹ́lẹ̀tẹ́ náà ló fi ń sanra. Kí lẹ̀ ń sọ yìí? Àwọn agbára tó wà ní agbègbè gbogbo ẹ̀mí èṣù tó ń sọ̀rọ̀ ṣe lòdì sí ìdílé mi láti orí pẹpẹ agbègbè ẹ pa ẹnu mọ́ láéláé. Àdúrà tí mo pè fún yín lẹ́ẹ̀kan nìyẹn. A sọ fún Ọlọ́run dáadáa. Every demonic voice speaking against my family from territorial altars be silenced forever in Jesus' name. Agbá dáadáa pé gbogbo ẹ̀mí èṣù tó ń sọ̀rọ̀ ṣe lòdì sí ìdílé mi láti orí pẹpẹ agbègbè ẹ pa ẹnu mọ́ láéláé lórúkọ Jésù. Ẹ jẹ́ àgbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù. Gbogbo ẹ̀mí èṣù tó ń sọ̀rọ̀ ṣe lòdì sí ìdílé mi láti orí pẹpẹ agbègbè ẹ pa ẹnu mọ́ lónìí ẹ pa ẹnu mọ́ ẹ pa ẹnu mọ́ ẹ pa ẹnu mọ́ lórúkọ Jésù. Gbogbo ẹ̀mí èṣù tó ń sọ̀rọ̀ ṣe lòdì sí ìdílé mi láti orí pẹpẹ agbègbè ó yẹ pa ẹnu mọ́ lórúkọ tí bàbá ẹ pa ẹnu mọ́ lórúkọ tí ọmọ ẹ pa ẹnu mọ́ lórúkọ tí Ọlọ́run ẹ pa ẹnu mọ́ ẹ pa ẹnu mọ́ ẹ pa ẹnu mọ́ ẹ pa ẹnu mọ́. Gbogbo ẹ̀mí èṣù pátá tó ń sọ̀rọ̀ ṣe lòdì sí ìdílé mi láti orí pẹpẹ agbègbè ẹ pa ẹnu mọ́ ní orúkọ Jésù ẹ pa ẹnu mọ́ ó yẹ pa ẹnu mọ́. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Mo ti sọ léra pé you must dominate your territory. If you don't, they will dominate you in your territory. Ẹ gbọ́dọ̀ jẹ gàba lórí agbègbè yín nípa tẹ̀mí. Ẹ lè má jẹ ọba nípa tara ní àdúgbò yín. Ẹ lè má jẹ chairman landlord association ní àdúgbò yín. Ẹ lè má jẹ oyè kankan ní àdúgbò yín. Ṣùgbọ́n spiritually you must be able to dominate your territory. Tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀, they will dominate you in your territory. Wọ́n á wá láti agbègbè tiwọn, wọ́n á dẹ̀ dominate ayé in territory yín. So ẹ gbọ́dọ̀ claim territory yẹn fúnra yín o. Bẹ́ẹ̀ ni tó gbé bẹ́ẹ̀ lè sọ̀rọ̀ kan fún àwọn tí à ń bá pò nínú ayé yìí. Ojú gbogbo wa lè fresh ṣùgbọ́n there is another world somewhere. Nígbà tí ẹ̀yin bá rò pé mo ṣiṣẹ́ òjò tán mo ń lọ sùn tèmi o mo bá ohun tèmi lọ ní o àwọn kan ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ nìyẹn mọ́jú. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ephesians chapter 6 verse 12 ó sọ̀rọ̀ yẹn ó ní tó pé kì í ṣe ẹ̀jẹ̀ àti ẹran ara ni àwa ń bá jìjàkadì ṣùgbọ́n àwọn ìjòyè àwọn lọ́lá àwọn aláṣẹ ibi òkùnkùn ayé yìí àti àwọn ẹ̀mí búburú ní ojú ọ̀run àwọn là ń bá pò ó. Kì í ṣe àwọn kan ṣá kì í ṣe àwọn ẹgbẹ́ bọ́mọdé òkú kì í ṣe àwọn football team kì í ṣe àwọn wrestlers àwọn tó ń rúlu ayé yìí. So tó yẹ la gbọ́dọ̀ make sure pé territory tiwa yẹn o is well protected. Mo máa sọ fún wa kò sí nǹkan tó kàn nípa territory ẹlòmíì kò sí nǹkan tó kàn nípa tá anybody ṣe n tèmi ń ṣe yẹn olùmọ̀tá mọ̀ sí mi
mo gba gbogbo àṣẹ lórí agbègbè mi ní orúkọ ti bàbá, ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. Ogun ọ̀run o, ẹ gba àkóso agbègbè mi lónìí lórúkọ Jésù. Àdúrà ni mo pè yẹn o. Bẹ́ẹ̀ni, I claim authority over my territory in the name of the Father, the Son, and the Holy Spirit. Heavenly host, take control of my territory in Jesus' name. Àdúrà tí mo pè nìyẹn. Mo gba gbogbo àṣẹ lórí agbègbè mi ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. Ogun ọ̀run o, ẹ gba àkóso agbègbè mi lórúkọ Jésù. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Mo gba gbogbo àṣẹ lórí agbègbè mi lónìí lórúkọ ti bàbá, lórúkọ ti ọmọ àti lórúkọ ti ẹ̀mí mímọ́. Ogun ọ̀run o, ẹ gba àkóso agbègbè mi lónìí lórúkọ Jésù. Ogun ọ̀run ẹ gba àkóso agbègbè mi. Ogun ọ̀run ẹ gba àkóso agbègbè mi. Ẹ gba àkóso agbègbè mi lónìí. Ogun ọ̀run mo gba gbogbo àṣẹ lórí agbègbè mi lónìí. I claim authority over my territory. Gbogbo àṣẹ pátá lórí agbègbè mi mo gbà á. Mo seize ẹ̀ sọ́wọ́ báyìí. Ogun ọ̀run o, ó yẹ take over agbègbè mi, ó yẹ gbà á. Ó yẹ ẹ sọ di no go area fún àwọn ẹ̀mí òkùnkùn. Ẹ sọ agbègbè mi di no go area. Wọn ò ráyè operate mọ́ lónìí lórúkọ ti bàbá, lórúkọ ti ọmọ, lórúkọ ti ẹ̀mí mímọ́. Mo gba gbogbo àṣẹ lórí agbègbè mi lónìí lórúkọ ti bàbá. Mo gba gbogbo àṣẹ lórí agbègbè mi lórúkọ ti ọmọ. Mo gba gbogbo àṣẹ lórí agbègbè mi lónìí lórúkọ ti ẹ̀mí mímọ́. Ogun ọ̀run o, ẹ gbàkóso gbogbo agbègbè mi lónìí. Ẹ gbàkóso ẹ, ẹ gbàkóso ẹ, ẹ gbàkóso ẹ, ẹ gbàkóso ẹ, ẹ gbàkóso ẹ. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ó lè má yà yín lẹ́nu o, ṣùgbọ́n ó yà mí lẹ́nu pátápátá. Kí ló yà mí lẹ́nu níbẹ̀? Ó yà mí lẹ́nu wípé even ní àwọn ìlú tá a lè pè ní cosmopolitan cities, àwọn ìlú kan jẹ́ pé wọ́n ti gbilẹ̀ pátápátá. Mo lè ṣe example ìlú mẹ́ta Nàìjíríà: Lagos, Abuja, Ìbàdàn, Port Harcourt. Àwọn ìlú yẹn ti gbilẹ̀ dáadáa. Even ní àwọn ìlú tó gbilẹ̀ dáadáa, òrìṣà ń jọba níbẹ̀ dáadáa. Tẹ́ bá dé ìgbà míì lẹ́kọ̀ọ́ báyìí, táwọn olóṣà yẹn bá jáde, ẹ máa wo àwọn beautiful ladies, young men, àwọn corporate guys, wọ́n lè máa bá ń bẹ̀ ní Lagos. Bẹ́ẹ̀ ni àwọn cosmopolitans yẹn tá a ti rò pé àwọn tó kàwé ló ń gbé bẹ́ẹ̀ o. Tẹ́ bá lọ káàkiri àgbáyé ńkọ́? Nínú gbogbo tí mo ti yìn dé káàkiri àgbáyé, there are 3 cosmopolitan cities tó yẹ pé màá kàn wò títí báyìí pé ìwọ Ọlọ́run, wọ́n take over bí náà. London, Paris, Texas. Àwọn tá a dé nìyẹn tá a dẹ̀ rí pé òòṣà wà bí báyìí, òkun pọ̀ ní gbogbo bí yìí. How? Tẹ́ bá tún wá ní ẹ wá kú omi ẹ wá lọ sí smaller towns, àwọn gan ló ti ń jọba, àwọn ló ti ń jọba bẹ̀, àwọn gangan lọ̀gá ń bẹ̀, ibẹ̀ gangan ní ẹ̀kọ́ ta wọn. Nínú gbogbo eléyìí báyìí, ó wá ní òní gba agbègbè ẹ fún ìmọ́lẹ̀. Báwo ni o fẹ́ kí ayé ìgan kó rẹ́rìn sí ẹ? Báwo ni o fẹ́ kí ìgbé ayé ẹ kó mú ẹ̀rín lọ́wọ́? Mo ń sòótọ́ fún wa. Òkodoro ṣẹ́rí òkodoro ẹ̀ kò síbi tá a lè ti òkodoro sí. Òkodoro á máa jẹ́ láíláí táyà fi parẹ́. Mo gba gbogbo àṣẹ lórí agbègbè mi ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́. Ogun ọ̀run, ẹ gba àkóso agbègbè mi lónìí lórúkọ Jésù. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Mo gba gbogbo àṣẹ lórí agbègbè mi lórúkọ ti bàbá, lórúkọ ti ọmọ, lórúkọ ti ẹ̀mí mímọ́. Ogun ọ̀run, ó yá ẹ gba àkóso gbogbo agbègbè mi lónìí. Ẹ gba àkóso agbègbè mi lónìí. Ẹ take over lónìí. Ẹ máa rúùlù ẹ̀. Mo ní kẹ́ ẹ máa rúùlù agbègbè mi báyìí. Mo gba gbogbo àṣẹ lórí agbègbè mi lórúkọ ti bàbá. Mo gbà á lórúkọ ti ọmọ. Mo gba àṣẹ lónìí. Gbogbo àṣẹ pátá lórí agbègbè mi mo gbà lónìí lórúkọ ti ẹ̀mí mímọ́. Mo wá invite ogun ọ̀run, ó yẹ take over, ó yẹ take over, ó yẹ take over. Ogun ọ̀run ẹ take over, ogun ọ̀run ẹ take over, ogun ọ̀run ẹ take over, ogun ọ̀run ẹ take over. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Àkókò ti lọ. Ṣé ẹ gbọ́ mo sọ lẹ́ẹ̀kan? Ní àkókò lórí prayer ẹ̀. Ó ṣeé ṣe ká yẹ yọ ní ìtírìtì. A tún gbàdúrà. Ẹ̀yin tẹ́ wà lé náà, ẹ padà sínú àdúrà yìí mo bẹ̀ yín. Ẹ rí i pé lọ́dún yìí tẹ́ bá notice dáadáa, wá àyè fúnra wa láti sinmi. Pé ní ṣe program kankan tá a máa fi ṣe tán. Ṣe pé kò ṣẹlẹ̀ lọ́dún yìí. Ó nídìí, kì í ṣe pé bóyá agbára gbé, kì í ṣe pé bóyá ìsinmi òwúyàn.
something is happening spiritually. Don't relax. Nǹkan kan ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. And the kingdom of darkness is gaining upper hand. Am I anybody deceive you? The kingdom of darkness lọ́wọ́lọ́wọ́ báyìí is gaining upper hand. Tell anybody bá sọ otherwise fún yín, ó ń tàn yín ni. Ó dẹ̀ máa wà too late fẹ́ lómi. Ẹ lọ kọ̀rọ̀ yín sílẹ̀ tí mo ti sọ lónìí. Ẹ jẹ́ àlọ́sọ́nà àdúrà náà wá. Ká lọ bẹ Ọlọ́run, ká lọ bá Ọlọ́run sọ̀rọ̀. Tó bá ní nǹkan tá a fẹ́ bèèrè lọ Ọlọ́run, ó yá ẹ jẹ́ ká lọ báyìí. Ẹ jẹ́ àlọ́ máa gbàdúrà. Ó yá ẹ jẹ́ àgbàdúrà. Ẹ jẹ́ àlọ́sọ́nà àdúrà náà wá. Ayérayé náà àwọn ọ̀run. Bàbá gbàdúrà. Olúwẹ̀nà ẹ gbà fún àwọn ọmọ yín o. Ẹ má gbà, ẹ ti mọ̀ pé táwọn ọmọ yẹn ló ká mi lára jù o. Ẹ gbàdúrà fún àwọn ọmọ yín o. Ẹ gbà kẹ́ lè rí ìṣerere wọn. Tẹ́ ẹ bá rí ìṣeré àwọn ọmọ yín, ẹ̀yin lè máa kọ́ jẹ́ gbàdúrà. Ẹ̀yin lè máa tiẹ̀ jẹ́ gbogbo ẹ̀ tán lórúkọ Jésù. Kò sí ẹni tábà yín jẹ́, ó yẹ máa gbàdúrà yẹn. Ẹ gbàdúrà. Ẹ béèrè, ẹ bẹ̀bẹ̀, ẹ ṣìpẹ̀ fún Ọlọ́run. Ẹ bá Ọlọ́run sọ bẹ́ẹ̀ ṣe fẹ́ kó ṣẹlẹ̀ gan. Ohun tẹ́ ẹ fẹ́ bẹ́ẹ̀ ṣe fẹ́, ó yẹ máa gbàdúrà. Ẹ máa bá Ọlọ́run sọ̀rọ̀. Orúkọ Jésù, ẹ dá àwọn ènìyàn lóhùn. Orúkọ Jésù, ẹ dá àwọn ènìyàn lóhùn. Ní orúkọ Jésù, ẹ dá àwọn èèyàn wọn lóhùn. Ẹ dá wọn lóhùn. Ẹ jẹ́ kan rí yín. Ẹ jẹ́ kí ìyanu ṣẹlẹ̀. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ àgbàdúrà. Ọlọ́run wa fọpẹ́ fìyìn fún yín. Àfògo fún yín pẹ̀lú torí pé torí pé àánú yín dúró láéláé. Mo gbàdúrà fún yín ní orúkọ Jésù Kristi. Gbogbo ohun tí ẹ ti béèrè lónìí, Ọlọ́run dá yín lóhùn pẹ̀lú agbára ní orúkọ Jésù Kristi. Gbogbo àwọn tó ti wà nínú oorun ẹ̀mí tí Sátánì ti fi oorun jìká kùn, ní orúkọ Jésù ẹ jí nínú oorun yín. Mo ní ká ẹ jí ní orúkọ Jésù nínú oorun yín, kí Sátánì má bàa rí ọwọ́ mú lórí ìdílé yín. Ẹ jí lónìí. Ẹ̀mí mọ́ jí yín lónìí. Ẹ̀mí mọ́ sọ yín jí lórúkọ Jésù Kristi. Gbogbo kọ̀rọ̀ èyí tó ṣí sílẹ̀ nínú ìdílé yín tí Sátánì lè gbà rún lẹ̀ wọlé, ní orúkọ Jésù Kristi Ọlọ́run dìpa. Mo ní orúkọ Jésù Ọlọ́run dìpa. Mo bẹ̀bẹ̀ láti ọ̀run wá pé kí Ọlọ́run kó rán iná tuntun sọ̀kalẹ̀ sórí pẹpẹ yín lórúkọ Jésù Kristi. Pẹpẹ yín gba agbára lónìí. Mo ní pẹpẹ yín gba agbára lórúkọ tí Baba. Pẹpẹ yín gba agbára lórúkọ tí Ọmọ. Pẹpẹ yín gba agbára tuntun. Ó gba agbára tuntun lórúkọ Jésù Kristi. Gbogbo òrìṣà àti ìjọsìn àìmọ́ àti ìjọsìn àìmọ́ àti ìjọsìn àìjèjì èyí tó lè máa gbà ààyè nínú ilé yín lọ́wọ́lọ́wọ́ báyìí mo ṣe ń gbàdúrà. Ẹ̀jẹ̀ Jésù ó fọ̀ wọ́n sí wẹ́wẹ́ lónìí. Mo ní gbogbo òrìṣà pátá àti ìjọsìn àìmọ́ èyí tó gbilẹ̀, èyí tó ń gbà ààyè nínú ilé yín lọ́wọ́lọ́wọ́ báyìí, ní orúkọ Jésù Kristi. Agbára tó wà ní ẹ̀jẹ̀ Jésù ó fọ̀ wọ́n sí wẹ́wẹ́ lónìí lórúkọ Jésù Kristi. Gbogbo ẹ̀mí èṣù tó ń sọ̀rọ̀ tó ṣe lòdì sí ìdílé yín láti orí pẹpẹ agbègbè, lórúkọ Jésù Kristi apáyín lẹ́nu mọ́ o lórúkọ ti Baba. Apáyín lẹ́nu mọ́ o lórúkọ ti Ọmọ. Apáyín lẹ́nu mọ́ lónìí lórúkọ ti Ọlọ́run ìmọ̀ lórúkọ Jésù Kristi. Mo gbàdúrà fún yín pé láti òní lọ Ọlọ́run gbà ààyè fún yín ní agbè yín lórúkọ Jésù Kristi. Àwọn ogun ọ̀run tójú wọn kan sí ẹ̀mí òkùnkùn, Ọlọ́run fún wọn yí yín ká lórúkọ Jésù Kristi. Ògo ni fọ́nà lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí ló bẹ Jésù Kristi Olúwa wa. Ìfẹ́ mọ́ ti Ọlọ́run dàpọ̀ tiẹ̀ mọ́ kó máa bá wa lọ. Kọ́rọ̀ kó mí sí yín, kó dáwọ́lé yín, kó yà yín sí mọ́, kó wá sọ yín di ẹ̀dá tuntun. Ògo ni fọ́nà lókè ọ̀run ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.